Ẹ káàbọ̀ padà sórí ìkànnì tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ àti wípé ẹ káàbọ̀. Tí ẹ̀yin bá dẹ̀ ti wà níbi tó jẹ́ wípé ẹ tún padà wá ní ẹ ṣé púpọ̀ fún gbogbo ìgbà wa. Ǹjẹ́ ní ọ̀sẹ̀ yìí kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? A fẹ́ sọ̀rọ̀ lórí sinimá àgbéléwò tí ó ti wà tipẹ́ táwọn èèyàn ti ń wò káàkiri, ìyẹn tí a mọ̀ sí Koleoso. Látòrí Itele the icon ti gbé ìsàlẹ̀ ìbẹ̀rẹ̀ tí máa rí fíìmù náà wò láti apá kìíní títí dé apá kẹsàn-án. Review tí wa tá máa ṣe lónìí a máa ṣe lórí apá kẹsàn-án yẹn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn òṣèré tí ó wà nínú sinimá yìí, àwọn bíi Ibrahim Yekini, Koleoso fúnra rẹ̀, Kemity tó jẹ́ Oshobola àti àwọn òṣèré mìíràn bíi Efun, àwọn Osogbemi àwọn ọ̀dà, gbogbo wọn ló wà nínú sinimá yìí. Ìgbó tàbí àwòsàkun sinimá yìí ó jẹ́ sinimá tó kún fún ọgbọ́n àti àròjinlẹ̀ tó wá mú àṣà àti ìṣe Yorùbá mọ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bí sinimá yìí ṣe ń lọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó jẹ́ sinimá kan tó jẹ́ wípé kò ṣeé má wò ní títí dé apá kẹsàn-án náà tá a ṣì ń wò lọ, kò ṣeé má wò náà sì ni. Ṣùgbọ́n tẹ́ bá wá rí sinimá yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ rí wípé ó sì dàbí wípé ojú kan náà ni sinimá yẹn ti kò wá sí ìtẹ̀síwájú, kò sí ìfàsẹ́yìn. Gẹ́gẹ́ bí èròǹgbà tèmi lèmi fẹ́ sọ lórí sinimá yìí. Tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ̀ tí subscribe sórí channel wa, má gbàgbé bá wa tẹ notification bell àti subscription button so that gbogbo àtàbà tí ń ṣe review sinimá jẹ́lẹ̀ máa láǹfààní láti mọ̀. Gẹ́gẹ́ mo ṣe ń sọ lọ lórí sinimá tí à ń sọ ìyẹn Koleoso, ẹ rí i pé nígbà tí sinimá yìí bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wò bẹ́ẹ̀ sì ni, torí tẹ́ bá wo the last episode nísìn ó ti wọ 10 million viewers, yes, which is very good. With moral táwọn èèyàn ń gbé bọ̀ láti bẹ̀rẹ̀ ó ṣe ń pọ̀ sí i, but with this now sinimá yìí tí wàá fẹ́ máa ó dàbí kó fẹ́ máa wà lójú kan, kò fẹ́ move forward gẹ́gẹ́ bí bẹ́ẹ̀mi ti rí rò. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Koleoso gẹ́gẹ́ fúnra rẹ̀. Alágbára máa ń mèrò àbọ̀ ìyàbọ̀ làwọn Yorùbá ṣe máa ń pòwe. Ó yẹ kí ó ti máa rẹ̀ nínú sinimá yẹn díẹ̀díẹ̀, yẹ kó ti máa rẹ̀ kí àwọn àtúnṣe kọ̀ọ̀kan sì ti máa wà nípasẹ̀ pé gẹ́gẹ́ bí Efun ṣe jẹ́ ọ̀kàwé kan ṣoṣo tó wà nínú ilé wọn, tí ọmọ tí Itele tún bí ìyẹn Koleoso gẹ́gẹ́ tún bí tóun náà tún ti bẹ̀rẹ̀ tó ti ń lọ léèwé tọ́lọ́run sí ó wá tún jẹ́ ẹni tó jẹ́ wípé láìkọ́ ó mọ̀. Ó yẹ kí àwọn méjì yẹn ká ti máa rí impact wọn nínú wípé wọ́n ń gbìyànjú láti tú ìdílé yẹn sílẹ̀ nínú ogun ọjọ́ pípẹ́. That is one. Ẹlẹ́ẹ̀kejì, something like politics or if not even politics, ìlú tí Koleoso wà àti ẹbí ẹ̀ ó ṣàmà ní baálẹ̀, ó dẹ̀ máa lólórí ìlú. Ó yẹ ká ti rí ìgbésẹ̀ táwọn olórí ìlú yẹn ń gbé pẹ̀lú gbogbo atrocities tí Koleoso àtàwọn family and community nínú ìlú yẹn. Ó yẹ káwọn olórí ìlú bóyá baálẹ̀ ni o, bóyá baálẹ̀ náà sì ń jẹ́ nílùú yẹn ni, bóyá ọba ni o, ó yẹ kán ti jáde wá, ó yẹ ká ti rí àwọn ìgbésẹ̀ wọn. Kí Koleoso gẹ́gẹ́ ti gbéra kó ti kí irú àwọn agbára tó ń lò yẹn kó ti tàn káàkiri débi pé àwọn politicians yẹn ti máa ó yẹ kó ti mix ẹ̀ mọ́ modernized way. Ẹ rí i pé ní bóyá episode 7 kí ìyá tó bí bọ̀bọ̀ tí Yetunde Barnabas kó tó bí wọn kó tó kú nínú sinimá yẹn, ẹ rí i pé dáì kan ti try láti wọnú ìgboro díẹ̀. Oshobola náà ń gbìyànjú láti wọnú ìgboro, bàbá ṣe ń wọnú náà tún jáde, bá ṣe wọnú náà tún jáde. So ó yẹ ká ti rí more of that ìgboro, káwọn ará ìgboro náà ti mọ̀ pé yes, ká ti feels pé àwọn family kan wà lóòótọ́ tó ń jẹ́ Osho, ká ti jẹ́ kán mọ impact Osho. So bí sinimá yẹn ṣe wá ń lọ nínú apá kẹsàn-án yẹn, bí muyiwa Ademola àti ìyàwó ẹ̀ bọ́n ṣe gbà bọ̀dẹ̀ nínú sinimá yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Normally nínú ilé ẹ̀kọ́ protocol àkọ́kọ́ tó kọ́ ló pé láíláí àwọn olùkọ́ mọ́lẹ̀ kí ní kan ọ̀dọ̀ sọ bó ṣe normal nìyẹn. Kò wá yẹ kó jẹ́ wípé ìyàwó ẹ̀ ló máa wá ṣùkúpa pé yẹ kán gbowó kán lè release ọmọ láì ṣe pọ́n mẹ́ni tí ó lọ mọ́ rí. No matter how, school la pé
ó yẹ kí wọ́n wá ọ̀nà míì tó máa fi ṣe ìyẹn tó máa fi make sense tó fi jẹ́ wípé ó máa lè tún kọ́ àwọn òbí lọ́gbọ́n, máa tún lè kọ́ àwọn òbí lọ́gbọ́n sí pé anything like this they should be very careful, even àwọn school owners, so ìbẹ̀rẹ̀ náà tún lè kọ́ wọn lọ́gbọ́n. And gẹ́gẹ́ bí cultural stuff tó tún wá jẹ́, ó ti ń fẹ́ máa jọ pé ó ti ń kúrò lójú ọ̀nà yẹn, which is not supposed to be so. Àṣà àti ìṣe tó fi bẹ̀rẹ̀ yẹn ó yẹ kó mú ní bàádà, ó jẹ́ ká máa àwọn agbára tí ewé àti egbò ní tó lè tá lè fi ewé ṣe tá lè fi egbò ṣe, kó lọ more deeper into it tó bá jẹ́ pé ìyẹn náà ni. So fún sinimá tó ń bọ̀ sí àwọn nǹkan tèmi rò pé ó yẹ kí wọ́n bá wa tún ṣe ń bẹ̀rẹ̀ ní wípé kíní kán fún Efun láàyè dáadáa láti showcase, láti dominate, àti ọmọ kékeré yẹn náà yes kán fún àwọn méjì yẹn láti showcase kán dominate. Àwọn méjì lè máa fìjà gbága in terms of ìwé gan-an, ó tún máa jẹ́ kí kíní yẹn tún wà more enlightening, so àwọn èèyàn tún like ẹ̀ sí, ó tún lè mú mọ̀ ìjà agbára tó lágbára jù àti ìpinnu pàtàkì fún Koleoso, ìtàn yóò súnmọ́ òpin àti apá kan, bóyá part 10 yẹn sìn àti máa mú lọ sí another what is it called episode yẹn. So àwọn òṣèré ọ̀kan náà wà tó yẹ kán lò nínú àwọn sinimá yẹn tán ti lò, àwọn kan wà tán ti lò tán ti lò lọ tẹ́ pé ẹ̀mí wọn kàn pín máa yẹn kò yẹ kó pín, ìgbà tó sì ń continue yẹn tẹ́ kán wá way tí àwọn kọ̀ọ̀kan tún máa fi tẹ̀síwájú nínú wọn. But ìwòye tèmi nìyẹn, ẹ̀yin fans wa tí ẹ wà nílé, ẹ̀yin tí ẹ ń wò, ẹ̀yin tẹ́ ti wo Koleoso tá jọ ń wò bọ̀ láti bẹ̀rẹ̀, kí lẹ̀yin rí sí bó lẹ̀yin rí pé ó kù díẹ̀ káàtó, àbí gbogbo tèmi gan ti rí bóyá tèmi ti rò pé bóyá àkíyèsí bóyá ó normal tàbí bóyá ọ̀tọ̀ ni nǹkan tẹ̀yin gan rí tèmi ò rí, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín comment section, ẹ bá mi share ẹ̀yin tẹ́ ẹ ti subscribe so that anytime tá a bá ti mú àwọn review sinimá bí ilé wa ẹ máa láǹfààní láti jẹ gbádùn lẹ́ẹ̀kan sí. Thanks for watching and thanks for subscribing. You be blessed.